yóò ṣẹ̀rù ayé, yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú àjẹ́, yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ, yóò ra bẹ́là fún wòlíì èké, màálù dúdú fáwọn àfà. Óyá yàṣẹ́wù ni ó máa bá, yàṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o, ẹ tún dàbí ọgbọ́n, ẹ tún gbẹ̀rán. Irọ́ yín ò jẹ́ àfà èké, ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà. Àwọn olódodo kì í tọ̀yàn, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. Ẹni ń wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́, ẹran mélòó lẹ pa nínú oyún. Ìríran yín ọ̀fẹ́ mà ní, ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ mà ní, àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ mà ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jẹ́. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́tọ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma àmín. Ìdáwọ́lé wọ Ọlọ́njọ́ má ṣàìjọ́ máa yọrí sí dáadáa. Ọlọ́njọ́ má jà pòfo, má jà ròfo, má jà tútòfo. À ń bẹ̀ Ọlọ́njọ́ má jẹ́ kọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá gúnlẹ̀ sébùté òfo. Ọlá àti tóbi ìwọ Ọlọ́run. Ọlọ́njọ́ má tún wá jẹ́ àtòpẹ̀ láwọn ẹni òfo, má wàá sọ wá dẹ ní òfo jọ. Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wá gúnlẹ̀ sébùté òfo. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Mo fẹ́ sáré ṣe short video yìí fún ẹ̀yin brother wa, ẹ̀yin sister wa tí ẹ̀ ń prepare fún ẹ fẹ́ lọ bá wọn yan nọ́fìlà ní ọ̀la, torí pé ní 30 December, ọ̀la ní 31st. Àwọn àfáà yín Alasalatu wọ́n dẹ̀ ti ń prepare mind yín fún nọ́fìlà tẹ́ máa lọ yàn ní lọ́la. Wọ́n prepare mind yín fún pé ẹ fẹ́ wọnú ọdún tuntun o, ẹ fẹ́ wọnú ọdún tuntun o, ẹ gbọ́dọ̀ yan nọ́fìlà o láti fi pàdé ọdún tuntun. Ẹ wá ń prepare fún. Ìwọ mùsùlùmí tó bá bá wọn yan orú nọ́fìlà bẹ́ẹ̀, Ànábì ní sallallahu alayhi wa sallam, Ànábì wa Muhammad ó ní man tashabbaha bi qawmin fahuwa minhum. Ànábì ní tó bá kọ́ṣe ìjọ kan, òun náà ṣe kí ni o, ó ti dára wọn. Ẹ̀yin àfáà tẹ́ bá bá wọn ṣe, ìwọ àfáà tó bá yọ tàjúdù ó ti di pásítọ̀. Ànábì ló wí bẹ́ẹ̀ o, ó lọ ti dára wọn. Táwọn àwọn ẹni tó gbé on the 31st sílẹ̀, tó bá jẹ́ pé pásítọ̀ ni wọ́n, ó ti dára wọn. Tó bá jẹ́ pé ẹlẹ́bọ lóògùn ni wọ́n, ó ti dára wọn. Tó bá jẹ́ pé olóògbò ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ni wọ́n, ó ti dára wọn. Ìwọ mùsùlùmí tí ìwọ náà lọ bá wọn participate ń bẹ̀, ó ti dára. Ànábì ló wí bẹ́ẹ̀ o, Mani Saheed Shittu ló bú ẹ o. Man tashabbaha bi qawmin ò gbọ́yé. Ẹni tó bá kọ́ṣe àwọn ìjọ kan, àwọn ẹ̀yà kan, ó ti dára wọn. Àwọn ṣáná mọ́mọ́ parọ́ ni, àná mọ́mọ́ parọ́ o. Tó bá ti lọ participate pé wọn náà kọ́ṣe wọn pé àwọn ẹ̀wọ̀ ọdún tó bá gbogbo ọdún tó bá bá ní láyé ló yẹ ká bá wọn celebrate. Ìjọ tó ń ṣọ̀ṣọ̀ Òṣogbo àmàrí ẹ̀ ń bẹ̀, ìjọ tó ń ṣòkè Ìbàdàn ó máa lọ.
àwọn onígunú pàtẹ báwọn fẹ́ ṣọdún ìgúnnú ò débẹ̀ àwọn eléégún ṣọdún wọn òun ò lọ ṣùgbọ́n tó bá ti di Christmas àti New Year wà ní gbogbo ọdún tó bá bá ní láyé kẹjá sọ pé kájọ ṣe but níjọ́ tó bá ṣọdún ọdún orò ìsémọ̀kòdù ààrí ẹ̀pọ̀ lọ o ò lọ o ẹ̀jọ́ ṣèṣe mọ́ o ẹ̀jọ́ ṣèṣe mọ́ kòdù o torí pé tó bá wọn celebrate ìsémọ̀ kòdù sí àní à gbogbo ọdún ló máa ń celebrate ìwọ kan náà làlájì ìwọ kan náà làlájà ìwọ iná alájì ni ẹ alájà ni ẹ o máa bá wọn celebrate ọdún iléyá ọdún àwẹ̀ táwọn kírísítẹ́nì bá tún ṣe àmì lórúkọ Jésù wọn náà ní àmì wọn ní gbogbo yẹn já dìde ká gbàdúrà ẹ díjú yìí wàá díjú ní orúkọ Jésù ká ṣàmì wàá tún ṣàmì gbogbo ẹ ló máa ń ṣe ìwọ tó bá rí bẹ́ẹ̀ irú ìwọ yẹn oṣòfò làákàyè ni irú ẹni bẹ́ẹ̀ tó bá ń bá wọn ṣe gbogbo ẹ̀ tó ń da gbogbo ẹ̀ pọ̀ tó rọ́pọ̀ tó ń bá da gbogbo ẹ̀ pọ̀ ló máa fi ráyè dé èbúté ògo òun ọkàn torí ara ẹ̀ jẹ ni ẹni àlè kọ̀ndẹ́mù wọn gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ bá wọn participate òṣì ló ń ṣe ó gbọ́ òṣì òun ló ń ṣe ó lè pa gbogbo ẹ̀ papọ̀ kò wá mú èlé kó dà pọ̀ kò mú tọ̀hún kó dà pọ̀ kò ní o fẹ́ ṣe gbogbo ẹ̀ pọ̀ èrò ẹyọ kan ló máa mú àwọn Yorùbá sọ pé nínú òwe wọn gan wọn lójú kan ní kíni o ojú kan làdá ní àdá tó bá wá lójú méjì ó ti di kíni ó ti dá ké àbíká máa pè ẹ o kọ́ ọlọ́mọṣẹ́ ìṣíjú àánú ẹ̀ wo gbogbo wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa ọlọ́mọṣẹ́ àdúgbò gbogbo wa nù ẹ jẹ́ káwa mùsùlùmí ẹ jẹ́ ká yára wa ń brain ẹ jẹ́ yára wa ń brain àrùn yẹn tàn sí mi ní ojú bàjẹ́ ẹ jẹ́ yára wa ń brain ẹja yára wa ńlá káyé o òótọ́ lọ́wọ́n ọba ṣe kí ni o tí ò gbélé fún wa dáná bí mọ̀ọ́mọ́ ò sọ fún wa sallallahu alayhi wa sallam tí ò ní a ṣe ẹ má jà bá wọn ṣe o on the 31st ọ̀la yìí ń sìn àmọ́ aláwọn èèyàn tó máa dìde àwọn èèyàn tajud àwọn èèyàn nọ́fìlà àwọn èèyàn ṣe kínní kan má bá wọn ṣe o ànábì ló wí bẹ́ẹ̀ o torí pé ohun tọ́rọ̀ wọn bò gbélé fún wa àwọn ẹni tó dálẹ̀ kèfèrí ni wọ́n a lè máa fi ṣòǹkà pẹ́ 34 January to December àfi ṣòǹkà ìyẹn ò sàbúrú ń bẹ̀ Islam wà ńlẹ̀ ṣùgbọ́n torí pé ọjà tó jẹ wá ló fà á ọjà ló jẹ wá ló fi di pé òun la fi ń ṣòǹkà àwọn olórí wa tọpọlọ àwọn mùsùlùmí tó lè establish ntọ́lọ́hún gbé sílẹ̀ ìdáná mọ́mọ́ gbé sílẹ̀ àwọn gangan ọ̀tá ọlọ́run ló pọ̀ nù wọn kọ́lọ́ba wa yí gbogbo wọn padà ṣùgbọ́n o ìwọ tó tó wò kì í ṣe olórí but nínú ilé ẹ o lè control nínú ilé ẹ o lè control ìyàwó ẹ kẹ́yìn wa wo pé Islam lẹ́yìn fi ṣèjọba nínú ilé yín o Islam làwọn fẹ́ gbé dání lẹ́yìn fi ṣe inú ilé wa tó bá ti lè fi Islam lọ́lẹ̀ nínú ilé ẹ òṣòríire fúnra ẹ nìyẹn torí mọ́nà àmìlà sọ́ọ̀lìyà falinọ́fsì ẹ tó bá ṣe dáadáa ó ṣe fẹ́mi ara ẹ̀ màmọ́ náà sáfà àlè yá tó bá dẹ̀ pé kejì náà ló ṣe wàhálà àti ẹni ẹ fórí ara ẹni kọlọmọṣẹ́ ìṣíjú àánú ẹ̀ wò wá àwọn ẹni tí wọ́n wá ń sẹlẹ̀bírẹ́tì ọdún yìí ọlọ́wọ́n bá ti clear fún anú kùrìánì lakum dinukum waliyadin tí yín ọ̀tọ̀ ọdún tí yín ọ̀tọ̀ ẹ̀sìn tí yín ọ̀tọ̀ ìṣe tí yín ọ̀tọ̀ tiwa ọ̀tọ̀ níta yìí ṣe àníbá yìí ṣe wọ́n wá bá Nábì Muhammad àwọn olóòṣà oko ẹgbẹ́ ìlú tiwa aláwọn olóòṣà oko aláwọn ológbò ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ oríṣiríṣi la ní àwọn náà wá bá Nábì Muhammad náà torí tó ń jó ohun la fi ń wó ohun àwọn Yorùbá tún ṣe pé po ẹ̀pà wọn náà ló jọ pọ̀ sí ẹ̀ lérí
epo ẹ̀pà àwọn náà ló jọ pósí ẹ̀ lérí àwọn olóòṣà oko wa bá nàbí Muhammad náà wọ́n sọ pé ìwà òjíṣẹ́ Ọlọ́run ohun tó ń ṣe yìí ókè àti gbọ́ abẹ́ jiyàn mọ́ abẹ́ àwa náà fẹ́ rẹ́dí láti gbà a máa gbà ṣùgbọ́n àjọ máa dà pọ̀ ni àjọ dà pọ̀ tá a bá ti ń ṣe ológbò ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ wa ìjọ tá a bá fẹ́ lọ ṣèṣe mọ́ ní kóòdù lápèjúwe àjọ máa ṣèṣe mọ́ kóòdù ni ìjọ tẹ́gun gbàgbó ṣe bá jáde wọ́n sọ fún ànábì mọ́mọ́ bẹ́ẹ̀ pé àpèjúwe ni o wọ́n yìí wá báwọn náà ṣe wá bá ànábì náà nìyẹn o ṣùgbọ́n tó jọ ohun la fi ń wó ohun àwọn Yorùbá ṣe pé po ẹ̀pà ló jọ pósí ẹ̀ lérí àwọn abánábì pé ìwà ànábì sallallahu alayhi wa sallam àwa náà fẹ́ ṣe tàbá fẹ́ ṣèṣe mọ́ ṣó máa wá bẹ̀ àfẹ́jẹ́ kó máa wá bẹ̀ ǹjọ́ táwa náà bá fẹ́ ṣe ọdún Ẹ̀yọ̀ ṣó máa wá bẹ̀ àfẹ́jẹ́ kó máa wá bẹ̀ ǹjọ́ táwa fẹ́ ṣe ọdún eégún àfẹ́jẹ́ kó máa wá bẹ̀ ọdún Ògúnnu ǹjọ́ táwa fẹ́ lọ wúgi ní Kúsò Sọ̀kò àwọn onígunnu káà fẹ́ lọ wúgi ní Kúsò àfẹ́ kí wà nábì náà máa tẹ̀lé wa lọ kájọ máa lọ wúgi ní Kúsò ká máa jọ ṣe gbogbo ẹ̀ kájọ dà á pọ̀ wọ́n sọ fẹ́ràn mọ́ náà bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé àjọ wọn máa ṣe gbogbo ẹ̀ kájọ dá gbogbo ẹ̀ pọ̀ kó lè jọra wọn àti náà àwa náà ti rẹ́ẹ̀dì láti ṣe tiẹ̀ ìwọ náà gbìyànjú àti ṣe kí ni o ṣe tiwa náà a lè máa bára wa jà ọmọ ìlú kan náà ní gbogbo wa báwa náà ṣe máa ń bára wa sọ ẹ má jà bára wa jà kí ló dé ẹ̀sìn ò gbọ́dọ̀ díjà lẹ̀ láàrin wa ẹ má jà bára wa jà ọmọ ìlú kan náà ní wa náà ọmọ abánábí náà bẹ́ẹ̀ kí lọ́lọ́run wí fún Ọlọ́run ní wa ànábì sọ fún wọn kúl yá ayyuhal kafirun sọ fáwọn aláìgbàgbọ́ kí lọ́lọ́run ní kó wí títí yín ọ̀tọ̀ tí wá ọ̀tọ̀ ń tẹ́ ń ṣe èmi ò ní bá yín ṣe tẹ́ ń ṣe ẹ̀yin náà ò ní bẹ́ẹ̀ mi náà ṣe tẹ́ ń ṣe tí yín ọ̀tọ̀ tèmi ọ̀tọ̀ tọ́lọ̀ sọ bánábí nìyẹn kó sọ fún wọn àbí kò sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ náà torí ẹ̀ kí wá ní tí wọ́n sì tí wọ́n wá ó ti fẹ́ westernize àbò civilize torí pé westernize ààrẹ ó civilize àná mọ́ civilize àbí ohun tó sọ nìyẹn o ohun tó sọ ní ọ̀pọ̀ gbogbo ìwé tó kà tó wà lórí ẹ̀ tó hó gbogbo ìwé ẹ̀ tó kà òyìn fi ń ṣe jákujàku náà ni ṣe àná mọ́ wàá kàwé torí kò lọ skul kò mọ tó sọ àbọ́lọ́wọ́n ọba tó sọ Kùránì kalẹ̀ ọlọ́wọ́n ọmọ tó sọ ṣáànàbì tó sọ fún òní làkàyà mi ṣé n tó ń tà láti sọ nìyẹn ànábì ti clear fún ẹ o kúl yá ayyuhal kafirun la a'budu ma ta'budun ohun tẹ́ ń ṣe o ohun tẹ́ ń sìn o èmi ò ní bá yín sìn tẹ́ ń ṣe mi ní bá yín ṣe ṣé ẹ gbọ́yé ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́yé ẹ má jà ṣera wa tó bá ti yan tàjúdù ẹ bọ̀ kó tó dijọ́ yẹn ọ̀tọ̀ but yes wọ́n máa ń ṣàdúrà tiẹ̀ every time ọ̀tọ̀ ṣùgbọ́n pé wàá ya ọ̀nì 31st sọ́tọ̀ ó wá fi yan tàjúdù wọ́n náà ti gbà pé ọdún nìyẹn ó ti gbà pé ọdún tuntun ló fẹ́ wọ̀ yẹn ìwọ náà ti bá wọn celebrate nìyẹn lànà bí fi ni mọ́ ń taṣà bá a becoming fàwọ́ ẹ̀mí ni o ẹni tó bá ti kọ́ ṣèjọ kan ó ti dára wọn tó bá ti yan ìwọ náà ti dára wọn ó ẹ̀ṣẹ̀ máa wẹ̀ padà sínú ìsìlámù ni torí pé òwò ti yọ rẹ̀ kó dá kó nu ọmọlẹ́yìn ànábì wọn mọ̀ má yọ rẹ̀ kó ń bẹ̀ má fọwọ́ rẹ̀ já rẹ̀ kó lẹ́yìn ọmọlẹ́yìn ànábì o dúró bọ́lọ̀ ń ṣe fi ẹ́ sí dúró sípò tọ́lọ̀ wọn bá fi ẹ́ sí dúró sípò dáná mọ́mọ́ fi wá sí orí ibẹ̀ ni kò jẹ́ ká gbogbo àjọ wa o kọlọ́mọṣẹ́ ṣàánú wa kọlọ́mọṣẹ́ ìyọ́nú sí wa mo ní sáré ṣe fídíò yìí fẹ́yìn aláyanjú rìn ẹ̀yin tí inú ilé yín ò tó yín àwọn Yorùbá sọ pé inú ilé oge wọ́n ní ti ilé oge tóge jẹ àbá tóge ṣe but ẹ̀yin mùsùlùmí aláyanjú rìn jọ́tọ́ bá ń ṣe gbogbo nǹkan ìbẹ̀rẹ̀ máa ń wà ẹ̀yin mò ń bá wí kọlọ́mọṣẹ́ ìṣíjú àánú ẹ̀ wo gbogbo wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa tó òrùn yẹn tàn sí ojú fóònù mi tó pé mò ń drive
travel lọ sí ibì kan ni kọ́lọ́ mọ́sí àṣìjú àná wà tó bá di ní alẹ́ a máa pàdé lórí ọ̀rọ̀ àwọn àfa oníjàkújàkú ara wọn náà ni Rasheed olómi pókìtì kọ́lọ́ mọ́sí àṣìrànrún subhanakallahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àwọn nǹkan tí ànábì ní a máa ṣe ó náà ní nǹkan tó bá jẹ mọ́ ẹ̀bọ náà kò fẹ́ àdéhùn a máa ṣe. ó dàtẹ́ bá fẹ́ jagun ìsìláàmù sọ pé kẹ́ ẹ dira ó ọ̀gbọ̀. ìsìláàmù ní ẹ dira tẹ́ bá fẹ́ jagun. tẹ́ bá gbogbo tẹ́ bá kó lè mú yín safe ẹ dira. ẹ dira. ẹ ṣẹbọ. ẹ ṣẹbọ. àdáyé bisimilá yìí kan bẹ. àwọn ọ̀gá bisimilá yìí kan bẹ. mo sọ fún yín tẹ́ ẹ bá lò ó tẹ́ ẹ fi ṣègbàdí wọ̀nlá ìsúnmọ́bí lẹ́sẹ̀ ẹ̀ náà wà tó bá ń yìnbọn ọmọ yín yóò ibòmí ní ọmọ gbà. ibòmí ní gbàgbà yóò máa fẹ́ lọ. alọ́kùnrin bí káàbà. wọ́n ní àdàdé ìsúnmọ́bí ní sọ àdàdé ẹ̀ lórí afẹ́fẹ́. ní ìtò kọfà. tó kọfà tested okay tested and trusted. níjọ́ tí sẹ́wọ̀n pé tí a bá ń lo nǹkan èyí ò rí àdánwò ẹ̀ níjọ́ táwọn olè gbógun tán wá bí wọ́n sẹ́bọ̀ wádìí nǹkan tá a lè nǹkan bẹ nínú Islam tá a lè lò láì ní sẹ́bọ̀ tó ti yọ wọ́n sẹ́bọ̀. wọ́n sẹ́bọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n fẹ́. ìgbàyìí sáré fáwọ̀ wọ́n kéré ní wọ́n kò wá tì ní. tí ó máa ti gbogbo tí jẹ́ èdè wọn àti agbára wọn ọ̀tá tí ó máa ti dànù agbọ́dọ̀ wa ká sí lé. láwọn nǹkan tá a fi sára. tá a fi sára. òkà wà bẹ́ẹ̀. òkà oríkì wà bẹ́ẹ̀. òkà wà bẹ́ẹ̀. àtàwàgéèrè yìí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ẹni tíra káfí sápò bí ẹni tó ká máa tún ká mọ́. káàdì tíra sápò. káàdì tíra sápò ó jẹ́ sọ orúkọ náà. ó jẹ́ àṣà. ó tọ́ bẹ́ẹ̀. máa fi àdìsí rẹ̀ yín máa lè nà sí kámẹ́rà tẹ́ máa rí ẹ lọ gbóòtú ẹ. ẹ lọ gbóòtú ẹ. ìmọ̀dó láti ní tàwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àfa. Óyá yàṣẹ́wù ni ó máa bá yàṣẹ́wù ni ó máa bá ká.